Praise God. Praise the living Jesus. Orúkọ mi ní Evangelist Oni. Ẹ máa kú ọjọ́ mẹ́ta. Mo kí n lórúkọ Jésù pé kú ọjọ́ mẹ́ta. Ọ̀rọ̀ mi tí ò ní wá sórí ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí. Scarcity epo, scarcity owó, ìlú ò rọgbọ. Kí ló ń ta ó ṣe àwọn ènìyàn? Ìmọ̀ràn mi sí ẹ̀yin ènìyàn gbogbo Nàìjíríà ni wípé èmi àti yín Ọlọ́run la ó bẹ̀ kó dáríjì wá. Nítorí wípé Bíbélì wípé ní gbogbo láti ṣẹ̀ láti kùnà ògo Ọlọ́run. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè ló fà á. Mo sọ fún ènìyàn lọ́dún yìí, ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, pé Olúwa sọ fún mi pé ẹ̀san Olúwa yóò ké ní ọdún yìí lórí àwọn ènìyàn gbogbo lọ́dún yìí gan-an. Ọlọ́run fẹ́ gbẹ̀san. Àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà wá ń ké nísìí, à ń lament. Kò sí oúnjẹ, kò sí owó, à ń ké. Àìmọye ọdún sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ọdún tí Ọlọ́run ọ̀run tó ń fúnra rẹ̀ ń ké, tó ń sunkún lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ìpànìyàn. Àtọjọ́ tẹ́ ti ń gbé ìránṣẹ́ Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn bíṣọ̀bù tẹ́ ń pa wọ́n, tẹ́ ń dóbò wọn lókè ọ̀yà. Tẹ́yìn ẹlẹ́sìn tẹ́ ń pa wọ́n, ẹ̀yin Islamic tẹ́ ń pa wọ́n, ẹ̀yin Anshabab, ẹ̀yin ICC tẹ́ ń pa wọ́n. Ọlọ́run ń ké ní ọ̀run. Kristẹni mélòó ló bá Ọlọ́run kẹ́dùn lórí àwọn ènìyàn wọ̀nyí? Ènìyàn mélòó ló bá Ọlọ́run kẹ́dùn? Àwọn olórí ẹ̀sìn mélòó ni wọ́n ń sọkún lórí àwọn ọmọ tí wọ́n pa yìí? Ọlọ́run ń sọkún lórí wọn. Nítorí pé Olúwa sọ fún mi ní ọjọ́ kan, mo ti ẹ̀kọ́ lẹ́mi tí ìgbà tó lọ́wọ́ bá mi sọ, Olúwa ní bí àwọn ẹlẹ́sìn ṣe ń pa ọmọ sínú ṣọ́ọ̀ṣì tó ń sun wọ́n mọ́nu ṣọ́ọ̀ṣì lókè ọ̀yà, Ọlọ́run nínú wọn ò dùn. Nínú Ọlọ́run ò dùn pẹ̀lú tí wọ́n ṣe yìí. Ọlọ́run wá pèdè kan, Ọlọ́run wò mí, òdodo mo ń sọ fún yín. Olúwa ní pẹ̀lẹ́ ẹ̀sìn tó ń sìn, Ọlọ́run lòun mọ̀ wọ́n rí. Àwa wá ń lament ń sìn pé ìyà ń jẹ wá. Ìgbà tí àwa ń fìyà jẹ Ọlọ́run, tá ń pọ́n Ọlọ́run lójú lórí àwọn ìránṣẹ́ rẹ̀. Àbí ẹ rò pé gbogbo àwọn tí wọ́n ń pa yẹn, gbogbo wọn kọ́ ní Ọlọ́run pè? Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run pè lára wọn. Ẹ̀dẹ̀ gbọ́bẹ̀ ẹdúnbù wọn, ẹ pé Allahu Akbar, ẹ pa wọ́n dànù. Ọlọ́run dẹ̀ ń wò. Ẹ mọ̀ pé ó dàbí ìgbà tí bàbá tó bí ọmọ mẹ́wàá. Nínú ọmọ mẹ́wàá yẹn, wọ́n á mú ìkan nínú ọmọ mẹ́wàá yẹn, wọ́n á pa àwọn ọmọ yẹn, wọ́n kù 9. Ìkan tá pa yìí wọ́n ń ká bàbá yẹn lára. Àwọn 9 tó kù, wọ́n ń lọ bá bàbá wọn kígbe, wọ́n ń lament. Bàbá mo fẹ́ jẹ, ebi ń pa mí. Bàbá mo fẹ́ wọṣọ. Bàbá mo fẹ́ náwó. Bàbá ara ni mí. Bàbá yà máa wò pé àwọn yẹn máa burú kẹ. Àwọn yẹn máa burú. Ẹ̀yin 10 wọ́n pa kan nínú yẹn, ètò ẹ̀pítì fún nǹkan tán pa nínú yín. Ẹ wá ń pariwo pé ẹ fẹ́ jẹun. Bẹ́ẹ̀ náà lórí. Àwọn tó ń ti pa lórílẹ̀-èdè yìí, àwọn tó ń sun mọ́nú church, àwọn tó ń ti pa mọ́nú church, tó ń ti gún ní ọ̀bẹ, ẹ ò pítì fún wọn. Ẹ wá ń kígbe pé ìjọba ń ní yín lára. Olúwa bá mi sọ̀rọ̀. Olúwa ní tá máa pa èèyàn 50 mọ́nú church lókè ọ̀yà. Ó láwọn ìjọba ìka yín, wọ́n máa sọ pé èèyàn 5 ni wọ́n pa. Gbogbo àwọn nǹkan ní Ọlọ́run rí ní ó jẹ́ kí wàhálà máa pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó dìgbà tẹ́ bá stop. Àtẹ̀yìn ẹlẹ́sìn ká. Ìwé mímọ́ wípé nínú ìwé Exodus 20 verse 13 yẹn, ó lẹ́yìn ẹ̀yin kò gbọdọ̀ pa ènìyàn.
ṣùgbọ́n nínú ìwé Surah Muhammad 47:4 ó ní ìgbà tẹ́ bá lójú ogun ẹ̀sìn ó lè pa àwọn ẹ̀bẹ́ wọn lórí dáadáa. Ṣé Ọlọ́run kan làwa jọ ń sìn? àwọn kan ń bí Ọlọ́run nínú. Ìpànìyàn lórílẹ̀‐èdè yìí yẹ kójú tì yín ẹ̀yin ìjọba. mo ń wo kinní kan lórí YouTube, wọ́n sọ àwọn orílẹ̀‐èdè tó pààyàn jù ní gbogbo àgbáyé. wọ́n dárúkọ Iraq number 1, Afghanistan number 2, Nigeria number 3. ẹ ti mú Ọlọ́run bínú lórílẹ̀‐èdè yìí. ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ọlọ́run àyàfi kẹ́ lọ gbàdúrà kátó ìdájí ẹ̀ṣẹ̀ ká má jẹ ìyà ẹ̀ṣẹ̀ tá a mọ̀ dí rẹ̀. mo ti sọ fún nínú sídì mi tí mo ṣe wípé Olúwa sọ mi lọ́dún pé òun máa gbẹ̀san lórí àwọn ìbúburú lọ́dún yìí. ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ sí Turkey. so many years ẹ mọ àwọn Turkey, gbogbo Christian tó wà ní Turkey wọ́n dẹ̀ pa wọ́n lé wọn dànù. ẹ wọ́n bá wọn kẹ́dùn sìn. wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Turkey bí 99 Christian ló wà ń bẹ̀, wọ́n dẹ̀ pa wọn kú 1 point something. ẹ wá kọ́ Ọlọ́run máa wò wọ́n bẹ̀. ẹ wá ní pé earthquake kò tí ì mì wọ́n dànù. ẹ jẹ́ ń sọ fún ohun tí ò yí ẹ̀yin ènìyàn lórílẹ̀‐èdè yìí. ẹ lè pa ìránṣẹ́ Ọlọ́run kan lórílẹ̀‐èdè kan kọ́lọ́n torí ìránṣẹ́ Ọlọ́run kó ń gbogbo orílẹ̀‐èdè yẹn dànù. kó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pa yẹn ó lè pé ènìyàn bíi Dáfídì ni tọ́lọ́run fi ṣe rárá. ṣùgbọ́n ẹ̀yin ń ṣe léyìí, Ọlọ́run ń sọkún lórí àwọn nǹkan wọ̀nyí. ẹ ò pìtì fún Ọlọ́run. churches mélòó, àwọn olórí ẹ̀sìn mélòó ni wọ́n gbàwẹ̀ nítorí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń pa lórílẹ̀‐èdè, nítorí àwọn tó ń pa mọ́nà church tó ń jẹ́ ká ti church pa wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn owó ni wọ́n kígbe, ipò ni wọ́n kígbe, wọ́n ro tàwọn tí wọ́n pa. èmi ń sọ fún yín, àwọn nǹkan wọ̀nyí ń bí Ọlọ́run nínú. àyàfi tèmi àti ń bá yí padà, ẹ bá stop ìpànìyàn lórílẹ̀‐èdè yìí. ìgbà ni wàhálà tó lè ṣẹlẹ̀. Olúwa tẹ̀ bá mi sọ, olódìgbà tó ń Jésù bá dé, Jésù tẹ̀ òyìn ò fẹ́. tó ọ̀pọ̀lọpọ̀ yín kìrìsìtẹ́nì ò fẹ́ òdodo, ọ̀pọ̀lọpọ̀ yín mùsùlùmí ò fẹ́ òdodo, ọ̀pọ̀lọpọ̀ yín abọ̀rìṣà ò fẹ́ òdodo. Jésù wí fún mi, ó wí fún Bíbélì pé ìgbéni fún wòlíì tó ń gbà tó Ọlọ́run kò wí. olódìgbà tó ń bá dé kí gbogbo wàhálà yé tó kó lè káńsù. olódìgbà tó ń bá dé kí gbogbo wàhálà ilé yìí kó tó lè dópin. òun ni ó mú dópin. ó gbà á gbọ́, ó tẹ̀lé òun ló mú dópin. òdodo ni mo ń sọ fún yín. inú lè bí yín pẹ̀lú ohun tí mo ń sọ yìí, bẹ́ẹ̀ mo gbúdọ̀ sọ fún yín. èmi àti kábẹ́sẹ̀ ní bí Ọlọ́run lórí ìlú ká múnú Ọlọ́run dùn, inú Ọlọ́run ò dùn. Olúwa sọ fún mi pé ó nínú òdò sí ayé mọ́. nígbà tí èèyàn máa gbódìdí ọmọ nìkejì ẹ̀, ó dẹ̀ ń kí gbé Allahu Akbar, ó dẹ̀ gé orí ẹ̀ dànù. ẹ̀dẹ̀ tó ń fòsòkè tó ń mú ẹ̀jẹ̀ tó ń pọnlá. èèyàn bíi tiẹ̀ ẹ̀dẹ̀ gbà pé Ọlọ́run lẹ́sìn. àfi tẹ́ bá yí padà lórílẹ̀‐èdè yìí o, tẹ́ bá yí padà kẹ́ tó lè rojú rẹ Ọlọ́run. àfi táwọn ìjọba ẹ̀ka yín bá yí padà, àwọn ìjọba tí wọ́n là ní orúkọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n bá yí padà, tẹ́gbẹ́ tara wọn nìkan ni wọ́n mọ̀. mo ní kí n wá jíṣẹ́ fún yín, kẹ́ ṣàtúnṣe ọ̀nà yín níwájú Ọlọ́run ọ̀gá ògo. kẹ́ ṣàtúnṣe ọ̀nà yín. tẹ́ ẹ bá tẹ ronú ti àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ ìjìyà ẹ̀ṣẹ̀ tó yà, kí ìyà ẹ̀ṣẹ̀ má máa jà ọmọ ọlọ́mọ, kí má máa pa ọmọ wọn, àwọn ọmọ kéékèèké. àwọn ẹni mo wà kọ̀ sáyẹn. ẹ lọ ronúkúwàdà, ẹ yí padà. ẹ̀san Ọlọ́run ó ń bọ̀ lọ́dún yìí gan. nítorí Olúwa wí fún mi ni, ẹ̀san Olúwa ń bọ̀. ẹ̀san ló ń ké lórí àwọn Tọ́kì. gbogbo orílẹ̀-èdè tó bá ti kọ Jésù, òun ní ọba àlàáfíà. òun ló ń bọ̀ láti wá ṣe ìdájọ́ ayé. gbogbo orílẹ̀-èdè tó bá ṣe tiẹ̀ wàhálà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni. ó tẹ̀ máa ń rò kí ni pírọ́blẹ̀mù yín. ẹ lọ wo gbogbo, ẹ wo orílẹ̀-èdè, ẹ lọ wo ìlúkìlú, ẹ lọ wo Èkìtì, Oǹdó. àjọ tí mo ti gbọ́njú ní ìgbọ̀n kan sọ pé ìjà ẹ̀sìn ṣẹlẹ̀ ń bẹ̀ nítorí pé àwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni ó mi ìpínlẹ̀ wá jẹ́ tí ibi tí ẹ bá pọ̀ síbẹ̀ ni wàhálà ń ṣẹlẹ̀. ó mi ìpínlẹ̀ ní problem ní ìgbọ́rí. ẹ lọ yí padà. Ọlọ́run òróró tó bẹ́ẹ̀. ẹ ò lè gbèjà Ọlọ́run. lódodo mo ń sọ fún yín, ẹ gbọ́ràn. àlàáfíà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. àmín.